Africa Content TV. Muhammad sallallahu alaihi wasallam ti wà lẹ́bùn náà fún ara rẹ̀ ìdìbò
سبيله wájú ẹ̀sàsílì kan fún ọ lónìí o ọ̀dà fún ọmọ ìsìlámù kan tó mọ mùsùlùmí. Allah olóore fún ọkọ ọmọ ìsìlámù ṣáájú kó tó mọ mùsùlùmí. tọ́jú ọba mọ mùsùlùmí tó ọba mọ ìsìlámù ọ̀sàkó ló ìsìlámù. òní sí ìsìlámù. ẹ gbìyànjú ẹ mọ ìsìlámù tẹ ẹ láti fẹ́ mọ ìsìlámù ẹ ẹ lè mọ lórí àwọn ẹ̀rọ kan ẹ lọ lè wá àmì ẹsìn wá àdìs méjèèjì ní jẹ́ ìsìlámù gbogbo rárá àdá ló kó tá n bá kì í ìsìlámù kọ kálukú sì fẹ́ mú lé bàbá rẹ̀. ادعو إلى سبيل ربك fojú ọ̀nà ìsìlámù tẹ́lẹ̀ ní káwọn èèyàn wá ẹ̀fẹ̀ kan sẹ̀sẹ̀ bíi tiyín ẹ̀fẹ̀ kan jọ ní kí lọ́la ní ẹ̀sẹ̀. ادعو إلى سبيل ربك بالحكمة ẹ pè wọ́n pẹ̀lú wisdom alákọ̀ọ́kọ́ ni ẹ gbọ́dọ̀ apply wisdom ẹ fi ju ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹni àfisẹ́rẹ́ ẹ wọ́n ṣe apply wisdom ìsọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Khadija radiyallahu anha. ẹ wọ wisdom kò sọ pé wọ́n fẹ́ Khadija kò tí ẹ rí ìròpó lè fẹ́ tó Khadija yẹn jù lọ. igi mú jìnnà sábàárì. ó wá apply wisdom ó fi pe Khadija sójú ọ̀nà ẹ̀sìn tó bá lọ bá Khadija tajà lọ́jà tó bá Khadija sọ pé lápẹ̀júwe àkìní ní 5,000 tó bá tà tán yóò rí ìtà ní 7,000 sọfúnkẹ́ tó bá jẹ́ wọlé 5,000 lọ́wọ́ kún fún ọlọ́jà Khadija gbọ́wọ́ wá délé wà ní ọ̀gá mi 5,000 lẹ́ni ìta lóòótọ́. ṣùgbọ́n bàtà débẹ̀ ọjà yẹn yí padà mo rí ìtà ní 7,000 yìí ní 2,000 tó lérè. Allah. ادعو إلى سبيل ربك بالحكمة láyìlá àdìlọ́lá. والموعظة الحسنة wọ́n àpá ìlà akẹ́yìn. ادعو إلى سبيل ربك ẹni ọba fẹ́ wọlé ẹjọ́ wọlé ẹjọ́ bá jáde ẹjọ́ jáde dàpọ̀. بالحكمة wọ́n fẹ́ kẹ́ kálukú máa wá àfa àtà ńbẹ́rẹ́ tàbí sí. kẹ́ ẹ̀ wọlé social media ẹ̀sìn mi rádaràda ẹ̀sìn kọ́lẹ̀ ẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìí o. ẹ̀yin àfa àfa gẹ́gẹ́ bí mo bá wí. àgùránì ọ̀fun yín láàyè ẹ̀dá wà lẹ́yìn. ẹ pé àfa jáde ẹbí ìbéèrè pé ìjà àgbẹ̀bí fúnra ara rẹ̀. sallallahu alaihi wasallam tó gba ẹ̀sìn yìí wá ìjọsìn ní ogun fún rẹ̀ ni. ẹbí wọn ẹsìn fẹsẹ̀ yìí ti dàgbà ẹ̀sọ́ ẹ̀sìn dàbí dàgbà ẹ̀sọ́ ní fún mùsùlùmí ti terrorist. ẹbí wọn lẹ́rẹ̀ ẹ̀yin tẹ̀ ń bọ̀ wá ẹ̀dá àbá nígbà ẹ̀mú kankan tó lè yí tọ́jà bí bàtà yọ ọjà wọn yìí bẹ́ẹ̀ rẹ̀ tún ní bàtà ẹ̀fẹ́ parí ayé rẹ̀ sáà fẹ́ mi sí ní ogun fẹ́ nìkan rí fún rẹ̀. sallallahu alaihi wasallam ọ̀gá wa sánù. ọ̀gá gbogbo àná kò kéde ogun yarí bẹ́ẹ̀ ogun tí yẹ ẹ̀dá lọ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. gbogbo ogun ó jà pátápátá yẹn ní self defense ni wọn kò wá bá a ní ó dẹ̀ tún ṣe sùúrù lórí ẹ̀ ó sá fún wọn ẹ̀gbọ́n bí ti ṣẹlẹ̀ ṣe bẹ̀rẹ̀ ogun kọ́ ló fi bẹ̀rẹ̀ ìtọ́jú ó dùn ogun màá sọ fún ilé ìlú ọgbọ́n. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ẹ̀rí afẹ́fẹ́ wa di èrú afẹ́fẹ́ wa gbiná lẹ́nu ẹ̀ nìkan ìwà ń sèpè àfiwárẹ́ ni ti ń ya àlùkò á àfirẹ́ ni ti ń sèpè fàgbẹ́ sallallahu alaihi wasallam. àfirẹ́ ni ti ń wú ọlọ́wọ́ àfirẹ́ ni ti ń wú àwọn àlùfáà kí ló fà ẹ̀yà àfáà lè fà
tẹ̀lé lánà tọ́lọ̀ oníkẹ́ ìfún jíṣẹ́ ìlànà tọ́lọ̀ oníkẹ́ yẹn àbọ̀ òfin jíṣẹ́ kò sọ pé kẹ́ ẹ̀ kò dẹ́nu ẹ̀sìn ẹnìkan. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. níjọ́ ìṣẹ́ bẹ̀rẹ̀ ànábì àti ìyàwó ẹ̀ nìkan. sallallahu alaihi wasallam. kò sẹ́ni omi ìwé. ó wá bẹ̀rẹ̀ sí fi ìwà jíṣẹ́ wa. ìwà lọ́pọ̀lọpọ̀ èèyàn fi pọ̀ lẹ́yìn rẹ̀ nítorí ó tó kó lè fẹ́ gbọ́dọ̀ ní. gbogbo àwọn bàbá tá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ òkú ntàlìkì àtàwọn tí wọ́n máa ń náwó sí di ọ̀sà. gbogbo àwọn ọmọ wọn wá ń yọlẹ̀ lọ lè bá nẹ́bì nílé. sallallahu alaihi wasallam. nígbà tí ń sọ fún ọ pé láàbà bayna al-abdi wal-hurr ẹ̀sìn tẹ̀mí gbé wáyé o kò differentiate láàrin ẹrú àtọmọlúwàbí bákan náà lájọ rí. ń sọ fún ọjọ́ rẹ̀ pé ẹ̀kú omi bọ́dì tó jẹ́ pé bíbí kan bá ń dùn gbogbo ara ìdókòwò dẹ̀ máa bá a dáhùn. àwọn ẹsẹ̀ tó ń jẹ́ fún wọn nìyẹn. ìgbà tó bẹ̀rẹ̀ sí iṣẹ́ yìí ìrun kíkí ò tí ì dé. kí ni wàhálà jẹ kúra yìí sí? ṣé àwọn àlejò kọ́kọ́ jíṣẹ́ yìí? àgbẹ̀tàgbà yóò tí ì dé. ó dẹ̀ ti bẹ̀rẹ̀ jíṣẹ́ ó dà kí ló fi jíṣẹ́. ìwà ọ̀rọ̀ tó tutù ọ̀rọ̀ tó dáa gbogbo àwọn ọmọ ìlú wọn máa ń sá sí òjò rẹ̀ dẹ́kun pé ọmọ ìlú ọ̀sán pa bẹ́ẹ̀ pé tó o bá ti jáde tẹ̀lé Muhammad kúkú pa mí. ìgbéyàjà sí. ادع إلى سبيل ربك. kò ló oògùn kò láyájọ́ kò ló ìbọn kò fọ́ọ̀sì ẹni pọ̀jù. ó tó sọ fún wọn pẹ̀lú ìdílé àfihàn kò sí dandan bẹ́ẹ̀ tó o bá ṣe máa ṣe tiẹ̀ kébí náà máa ṣe tèmi ṣàjẹkájọ náà máa lù àbí síra wa. ẹ̀dẹ̀ fi wà burúkú lé bàbá yín wọ́n sì ṣẹ̀ṣẹ̀ àwa alẹ́ Yorùbá ń bí ẹ̀dẹ̀ fi wà burúkú lé bàbá yín ẹ̀ sì fi ba ìsìlámù lórúkọ jẹ́ wọ́n kọ́ tí ìsìlámù ò gbé ilẹ̀ Yorùbá yìí ní kàlá sí ti rí bẹ́ẹ̀ bá délé àwùjọ ẹ̀ lè rí bẹ́ẹ̀ kálukú ṣe tiẹ̀ ṣé o lè fọ́ sí ẹ̀yẹ sẹ́sì rí àgbáyé tó kìlọ̀ fún yín ó ní ẹ má bu ẹ̀sìn ẹlẹ́sìn ẹ má fẹ̀rù yẹpẹrẹ ẹ̀sìn ẹlẹ́sìn fátọ́sùn lọ́ọ̀hà ìgbà ìfẹ́ ẹ̀mí káwọn náà má bàa máa bu Ọlọ́run yìí sáńtì ń bọ́ Ọlọ́run ní sàkóso. ادع إلى سبيل ربك. kí ló kọ́ pẹ̀lú ẹ̀sìn wọn? ìgbà tó ní bẹ́ẹ̀ alẹ́bí pẹ́pẹ́ sallallahu alaihi wasallam. láì jagun láì fa wàhálà àwọn ẹ̀rọ wa ń pọ̀ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìwà ó fi wà kó wọn lẹ́rú ó ní àní ní òsè sí ẹ̀ ẹ̀kú láìpẹ́ tí mo bá jòkó tì ọ̀rọ̀ ọgbọ́n ló máa ń sọ ó jẹ́ kí ilé ayé yé mi ó lọ sọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam. òní ó lọ ọjà àbábàdìgbà yóò fi ọjà tó gbé lẹ̀ òní ìtajà mọ́ yóò lọ jòkó tà lẹ́bi yóò ní mo fẹ́ gbọ́ òun rẹ̀. sallallahu alaihi wasallam. irú wa pọ̀ irú wa bí àwọn ìbá bàbá bí a ọmọ ọjọ́ yóò la bí yẹ. ó wá ní ló sì gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo àwọn ọmọ wa ló ti kó tán á lè kú nínú ìlú ìyẹn ló fa pílánì àkọ́kọ́ tí wọ́n fi yan èèyàn méjìlá nínú ìdílé kọ̀ọ̀kan pé ká wọ́n pa Muhammad sí wọlé. sallallahu alaihi wasallam. ẹbí àwọn afa alákatakítí léèrè yẹn lọ́jọ́ ṣe fídíò kan ẹ̀sọ́ fáwọn alákatakítí ẹ̀ ti fi lójú lóbi tí mo sọ fún Professor Bella ẹbí àwọn afa alákatakítí léèrè pé ṣé ìdá ni wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀sìn ni àbí ìwà níjọ́ ọ̀rọ̀ tó di ìdá níjọ́ ọ̀rọ̀ tó di ìjà kódà bí ọlá bára dé wọn ò lè pèrò jáde adábísí ni ẹ máa pè é jẹ́ẹ́jẹ́ ẹ gbọ́dọ̀ tí ó dìjà tó bá yá yóò padà yé wọn ó dẹ̀ jí láàárọ̀ kọ́kọ́ ń dẹ́kun sọmọ rí
aláwọ̀ ara rẹ̀ sí pé kó lè yá àyẹ̀wò dáná. قل يا أيها الكافرون. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà sáfẹ́ ẹ̀ pa aláàbí jáde kó sọ fún wọn sọ bẹ́ẹ̀ sì yẹn ti rí. يا أيها الكافرون. mo pa ẹ̀yin tẹ́ẹ̀gbà ìsìlámù yìí gbó ẹ̀yin là ń pè ní káfíìrù náà gbólóhùn káfíìrù náà kìí sì ní kú èébú kọ àwọn àgbẹ̀ ní jẹ́bẹ̀ níjọ́ àwọn tí wọ́n máa ń kó nǹkan mẹ́lẹ̀ wọ́n ń pè ní kàfù. nígbà wọn wá yá àwọn ní Islam ní wọn ń jẹ́ ìtẹ̀ fi gbà orin Ọlọ́run mọ́lẹ̀ ìtumọ̀ ẹ̀rù yẹn ọba tí ń fún yín látẹ̀kùn ọba tí ń fún yín lómi ọba tí ń fún yín jíjẹ ó fún yín ní rírí náà ó fún yín ní gbọ́rọ̀ ó fún yín ní sọ̀rọ̀. mo bẹ̀ yín tẹ́ ti dá pọ̀ ní Ọlọ́run mọ́lẹ̀ ẹ bẹ tí ó ní dàda àná ẹ máa gbọ́ o. لا أعبد ما تعبدون. ẹ̀yin bàbá àti màmá ẹ wo ìjíṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin bàbá àti màmá lá àbúrò máa ta àbúrò èmi o èmi Muhammad èmi ṣe ń tẹ̀ bá ń ṣe torí mi ti rí mọ́lẹ̀ lọ́dọ̀ tèmi ìmọ́lẹ̀ mi lọ́dọ̀ tí ìdá ìfẹ́ náà ìmọ́lẹ̀ ni ẹ̀ka kọ́ máa ṣe tiẹ̀ lọ. ولا أنتم عابدون ما أعبد. mo sì ta ìbáyé jù bẹ́ẹ̀ tí kò tó ní mo mọ̀ bẹ́ẹ̀ ní ṣe tẹ́mi náà ṣe ẹ máa ṣe ti yé ẹ máa ṣe tẹ́mi. ولا أنا عابد ما عبدتم. láyé never èsì ní fẹ́rí kalẹ̀ fún tẹ̀ fẹ́rí kalẹ̀ fún. ìjíṣẹ́ nìyẹn o wà fà kàn pé wọ́n lè lórí. tẹ̀ dá wàhálà alẹ́ káàkiri ilẹ̀ Yorùbá. èyí sẹ́ńtẹ́ǹsì sọ́kùn wọn ni. mákẹ́wọ̀. ولا أنتم عابدون ما أعبد. lẹ́lẹ́kẹ̀jì ẹ̀yin náà ò ní ṣe tẹ́mi náà ṣe. lákòójì لكم دينكم ولي دين. ẹ máa ṣe tí kẹ́kẹ́ náà máa ṣe tẹ̀mí òfin tá a lẹ́nu kọ́kọ́ gbé lẹ̀. sallallahu alayhi wa sallam. ẹ wá bẹ̀rẹ̀ pé kí ló wá tó gbó ní. kí ló gbógun. ìgbà tó di ìwé wa nǹkan wọn bá ní àti faramọ́ máa ṣe tiẹ̀ káwa náà máa ṣe tiwa àdéhùn máa ṣe tiẹ̀ ibi títí ń ṣe tiẹ̀ ìwà tí ń wù àtẹ̀wọ̀ tí ń sọ ó tún àtàkì àwọn ọmọ wọn wọn tún wá. òye máa wá. ìmúra rẹ̀ kágbé nǹkan sí lọ́dọ̀ kágbá bó ti yẹ kágbá àfa tí ń kéde ẹ̀sìn afọbìnrin sí ọlọ́dọ̀ ọ̀fun lóyún ni sákéde ẹ̀sìn ni wọ́n ta ló pè wọ́n lọ́jọ́ ni. àní ọkọ ọmọ kí wọn kọ ní nǹkan mi. kótó ti bẹ́ẹ̀ gbàgbá àfa ìjíṣẹ́ ọlọ́run kó ló orí bí ànábì. sallallahu alayhi wa sallam. bọ́lá ti rà àfa ọ̀rọ̀ ẹ̀dùn mi ní ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ wa ni. kò wú ọlọ́sà kò wú ẹlẹ́gùn kò sẹ́gbẹ̀yẹ́ nìkan ọgbọ́n àgbàdo lè ká tí wọ́n gbọ́dọ̀ tí àwọn sábà lọ nígbà pé ya Rasulullah ṣé wọ́n lọ́dún òun bẹ̀rẹ̀ yẹ ṣé pẹ̀lú àwọn arábìnrin kan parẹ́ ó ní máa bọ̀ ẹ́sùn làkà ó ní wọn gbé mi dìde láti wá ṣẹ́pẹ̀ ìlú àwọn àmàtàlẹ̀ ààrẹ bí kì í ṣe pé wọ́n jẹ́ ní àánú fún gbogbo ayé. Allahumma hadi qawmi fa innahum la ya'lamun. Olúwa bá ń fọ̀nà mọ́ wọn wọ̀ wọ́n ni. فادعوا إلى ربي عظيم شأنه. Àgbáyé kìlọ̀ fẹ́ ní àfa títí. Ẹ̀yin ọlọ́mọ akẹ́wọ́ kìlọ̀ fún títí. Ó ní ẹ máa bu ọ̀sà olóòsà. Kullu hizbin bima ladayhim farihun. Kágbó ló ṣe fàájì pẹ̀lú tó ní. Tẹ́ bá fẹ́ pè wọ́n sójú ọ̀nà ẹ̀sìn yín ìwà tó dáa lẹ fi pè wọ́n nígbà tẹ́ ẹ̀ ìwà tó dáa lẹ fi bẹ̀rẹ̀ akatakítí. فادعوا إلى ربي عظيم شأنه.
tó bá àdébí sepò tó bá délé lóró yìí fún yàtọ̀ bẹ́ẹ̀ pé ẹni mò ń bá ṣiṣẹ́ èèyàn wọn ni yàtọ̀ fẹ́ sí o tó bá jẹ ni mò ń jẹ mò ń rà nígbà lọ́dọ̀ rẹ̀ tó bá dẹ̀ lọ sẹ̀sẹ̀ ẹ̀kọ́ fàmí lọ́wọ́ túláàsì mi kódà kò ní dákò pẹ̀lú pé kí n wá sí àwọn òbí ń ka mọ́wọ́ fàmáràdà lọ́ba sàárẹ̀ akẹ́wàlẹ́ kí ni mo lọ ṣe ó sàárẹ̀ ẹ̀rí wá sàárẹ̀ kò lè wá sọ́dọ̀ àgbẹ̀bí sallallahu alaihi wasallam ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àlejò bá pa àwọn sàhábà ní ẹgbẹ́ ẹjẹ́ àlọ́ lè wo ọmọ yìí wò àgbọn tó ṣe é wọ́n bá níbi àárẹ̀ tó lágbára ẹ wo ìwà àlejò wà wò títí ó ṣàdúrà fún ọlọ́run gbé ẹ̀ dìde ọlọ́run fẹ́ lálàáfíà ṣùgbọ́n ọlọ́run wá fi hàn lójú ẹsẹ̀ pé ọmọ yìí ó kú o. Allah wọ́n ti fi géètì àlùkìyámà hàn. sẹ́gbẹ̀ bá dẹ́bi lò ó ti mọ̀ ọmọ yìí ó kú o àlejò wá súnmọ́ mi gbèrí ẹ̀ ó wà fọwọ́ lé níbi orí báyìí ó wà orúkọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ní òun sì sọ pé ó dẹ̀ gbìyànjú kó sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah gbìyànjú kó wí wò try ọmọ yẹn fẹ́ wí ó wá wojú ìyá àti bàbá yẹn ọ̀rọ̀ ló ti láti sọ fún yìí o ó ṣe wá wojú ìyá àti bàbá yẹn ìyá àti bàbá yẹn wá dọ́jú padà wí tó yọ wí ẹ̀ sọ́kọ́lọ̀ tó bí. Kò sí tẹ́lẹ̀ ṣe pọ̀ pẹ̀lú ẹlẹ́bọ̀ kò sí tẹ́lẹ̀ ṣe pọ̀ pẹ̀lú ọ̀sà pẹ̀lú olóṣà ẹ̀sìn nìkan ní ọ̀gbọ́dọ̀ náà yé bọ̀. ولدينه